من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أكيوبات جولون الله عليكم كيولون عليكم جولون كما بقى النبي محمد صلى الله عليه وسلم. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n la ojú ọ̀nà yìí lẹ̀ tí wọ́n ní bí a bá kéwú tán kéwú yẹn ò ní jẹ́ lásán ká máa jíṣẹ́ tí ànábì ń ṣe ká máa jẹ́ lọ gbogbo wọn pátá min bidayatihim ila awasitihim ọlọ́mọ́sàbà kára kẹrẹ lórí wọn. Amina. àwọn tí wọ́n ti lọ ọlọ́mọba bọ̀ wọ́n ní kẹtọ́dọ̀ rẹ. Amina. Maulana Sheikh Adam Maulana Sheikh Kamaluddin Al-Adabi rahimahullahu ta'ala. Maulana Sheikh Al-Arugbaji bàbá àgbà alámọ́nigun bàbá àgbà alágbàjì lọ́dọ̀rí bàbá wa àgbà Sheikh Zugulul ọlọ́run dákun mọ́sàbà kára kẹrẹ lórí gbogbo wọn. Amina ya Allah. gbogbo àwọn àrólé àwọn ẹni ọlọ́run ọlọ́run mọ́sàbà mójútó lé wọn. Amina. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tí àwọn àgbàlagbà bá wà ń kalẹ̀ báyìí tí wọ́n wá fún yàn ní ìṣẹ́jú díẹ̀ kó fi sọ̀rọ̀ kíkí wọn náà ní ojú ọ̀rọ̀ torí pé bí yàn bá dé Madina yóò sálámà sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ yàn bá dẹ̀ dé Kaaba náà yóò kí Kaaba yóò kí ọlọ́run lára Kaaba wọ́n ní iṣẹ́ méjèèjì yẹn iṣẹ́ tó ní agbára ni nínú ìjọsìn gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ń kalẹ̀ láti bàbá wa ìmáàmù àgbà ní Ẹ̀pẹ́ tí bàbá wa ń Bàrígà Maulana Sheikh Al-Hajj Murtado Abdulkarimi Ọmọbọ́lájí Àdìwọ́ àgbáyé adamallahu hayatahu. tí wọ́n sọ fún wa wípé àwọn ni bàbá kó iṣẹ́ lé lọ́wọ́ iṣẹ́ tí wọ́n kó lé wọn lọ́wọ́ yẹn náà nídẹ̀ tó ń dá lẹ́yìn wọn yìí wọ́n ní bàbá ti wá rí ìkàlẹ̀ wọn a máa ṣàpọ́nlé wípé ẹ kú iṣẹ́ akíwàbá ìmáàmù àgbà níkàlẹ̀ kó lórí kan dákun kọ́ran mi létí ó kọ́ wọn torí ìdàníyàn pé ń di máìkì mú Fadilatu Sheikh onídùnnú. bàbá mi àgbà onídùnnú adamallahu hayatahu. hayyadakumullahu binasirihi Amina. ọlọ́run má jẹ́ kí ẹ lọ ayé ìnira Amina. ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run Amina. tí wọ́n bá ní ta ni wọ́n ń pè láàfáà àwọn tí wọ́n ń pè láàfáà náà ní kalẹ̀ yìí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àná kalẹ̀ láti àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀la kalẹ̀ láti ní àwọn ni wọ́n ń pè láàfáà bàtí gbogbo ayé ń lé nǹkan ẹ̀yin mójútó mímọ́ ẹ̀yin mójútó ìbáadà ọlọ́run wá gbé ẹ̀san dé bàbá mi àgbà onídùnnú ẹ̀san náà àná kalẹ̀ lọ́lọ́run ó ṣe fún yín. Amina ya wala Allah. Muhammad lọ́dọ̀ ọlọ́run Amina. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú Al-Qur'an ọlọ́run náà àwọn ànábì tó ń dá ó ní wọ́n pọ̀ àwọn onímọ̀ wá sọ fún wa wípé 313 ni wọ́n mélòó ni Al-Qur'an dákọ̀ nínú wọn wọ́n lọ dákọ̀ 25 ǹjẹ́ kí ló dé ọlọ́run ní kèsè pé ọ̀sáyè tàbí dákọ̀ wọn o àmọ́ àbí ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ni pé táwọn àgbàlagbà bá ti jókòó tẹ́ ẹ̀ ráyè dákọ̀ gbogbo wọn ẹ kàn mú àwọn ainul fil ẹbí kí àwọn àgbàlagbà tó kù wọn bàbá ìmáàmù kí bàbá wa gbà Sheikh Ahmadu Labibu ìjọba bàbá àgbàlagbà. ẹ dákun ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí i adamallahu hayatahu. ẹni tí ọba mìíràn níṣẹ́ tí wọ́n dẹ̀ ń jẹ́ iṣẹ́ náà tí èèyàn bá ti rí ìjọba tí ọ̀wá rí ń tọ́ fẹ́ fi sọ̀rọ̀ àwọn gangan ní ọ̀rọ̀ bí àbá wa ìmáàmù wa Zulkarnain bí wọ́n ti sọ àwọn wa ìjọba gbogbo bàtí ń bá ka tíra tí mo wá débi tọ́lọ́ ti ń sọ̀rọ̀ shaitan ń wà rí wípé ọlọ́run ní ó sin ọlọ́run tọ́já sí pé la yasbiquhu ahadun minal ibada kò sẹ́ni ó ṣáájú rẹ̀ nínú kájọ́sìn fún ọlọ́run àmọ́gbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wa ma dhalika bi dhanbin wahidin qala lahu ar-rahmanu ib'ad anni fa innaka rajimun. Allah. wọ́n ní torí ẹ̀ṣẹ̀ kékeré tó yẹ kọ́lọ́run ó mójú kó mbẹ́ ọlọ́run ní ara yìí ní mójú kó fún ẹ jẹ́ ayọ́nṣẹ́ ni àránṣẹ́ mọ́ níjẹ́ ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n fi wá ní bàbá àjọba jíṣẹ́ ọlọ́run mọ́ ládàáwò ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí bàbá wọn ẹlẹ́kọ̀ọ́ bá ń sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá kí bàbá wa gba ìjọba tí ọba mú wákàtá ní kẹ̀ẹ́dá ìmọ̀ bóyá ń rí ìṣẹ́jú kan gbogbo ọjà tó bá kún láwùrọ̀ tó bá dálẹ̀ ọjà ìyẹn mi àtú ọjà tó lù wàdà fún ṣe wò lábìbò
kó má ṣe tú ṣóhun ládùúrà wa gbogbo ọjà tó bá gúnlá wúrọ̀ tó bá dalẹ̀ ọjà yẹn mi àtú ọjà tó lù wàdà fún Sheikh Labeeb kó má ṣe tú ṣóhun ládùúrà wa. torí pé ilé wọn náà ní wákà wà ló já lóbẹ̀ adamallahu hayatakum khidmatan lil islami. amina. mo wá padà sórí Maulana bàbá wa gbà bàbá olóríire tí wọ́n bá àǹkan ọlọ́njẹ́mi yógún sà tí wọ́n bá sọ wípé àwa ẹ̀dẹ́lé àfa rẹ̀ àbá ń bẹ̀ kò sábúrú kankan ń bẹ̀ o àmọ́ kí wọ́n wá ẹ̀dẹ́ ọkàn kí wọ́n wá àfa rẹ̀ dínú ẹ̀mí rẹ̀ kí wọ́n má ba ẹ̀ ìyẹn lérí ibú èèyàn lè mọ̀ sí ilé àfẹ́yàn bóyá wọ́n rán ẹ jáde ẹ̀mí gbígbà tẹ́ ẹ̀ ràn wá lọ nítorí sọ fún wa náà ni pé ista'iddu ẹ sọ pé ìdí àbú fèlè àrídì ẹni a máa jáde náà ni wọ́n wá délé wọn wá bá ẹ ǹjẹ́ wọ́n bá àfa rẹ lẹ́mìí rẹ ìyẹn gangan ni eríire tó bá ti bá àfa rẹ lẹ́mìí rẹ bàbá wa dọ̀ onílé ńlá bàbá tọ́lọ́run rán tí wọ́n dẹ̀ ń jíṣẹ́ bàbá gbogbo tí ń jẹ́ ìmọ́lẹ̀ lára wọn wọ́n ń lò ó fún iṣẹ́ Ọlọ́run gbogbo tí ń jẹ́ àlùbáríkà lára wọn wọ́n ń lò fún iṣẹ́ Ọlọ́run àtàwọn èèyàn máa béèrè pé ìgbà wo ni bàbá yìí gan sinmi ìgbà wo ni wọ́n ń sinmi Ọlọ́run dẹ̀ ní kí ìṣọ́ Ọlọ́run àtàbọ̀ Ọlọ́run kó dájú lérí wọn bàbá mi Sheikh Abdulkareem Murtado Ọmọbọ́lájí wọ́n bá di ọ̀la aṣọ ìṣọ́ Ọlọ́run aṣọ àbọ̀ Ọlọ́run aládáadáa ni wọ́n yóò ní kakú lára yìí. àmín. ọlá Muhammad lọ́dọ̀ Ọlọ́run. sallallahu alayhi wa sallam. wala hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. bí bàbá bá dúró níbì kan àmọ́ bá jókòó níbì kan ó lójú òde tí bàbá máa ń lọ wọ́n ṣẹ̀ṣà rẹ̀ fúnra ara wọn ni olómi jásí pé ibi tẹ́ ẹ bá ti rí wọn ibi tí ó bá jẹ́ ainul fi'li ni torí pé alájí wa Sauty Arẹwà Alhaji Abdulaziz ojúlówó wọn bàbá àgbà alálùbáríkà wọ́n jẹ́ ìkan lára àṣeyọrí bàbá Bariga mẹ́ta ni mo máa ń kí Alhaji Sauty ìgbà míì máa kí wọn lórí ìdúró báyìí ìkí alákọ̀ọ́kọ́ nu ìgbà míì máa kí Alhaji Sauty máa ṣe báyìí ìkí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìgbà míì máa kí Alhaji Sauty máa ṣe báyìí ìkí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn mẹ́tẹ̀ẹ̀ta lọ́dẹ̀ ní mí nì tí n bá kí bàbá báyìí mo kí wọn ní ìtorí pé mo tẹ̀lé wà borí ńlá gbogbo ohun tó bá jẹ ládìí ó tóbi ibi tó bá tó àga wọn sí ló tó àga tiwa náà sí tí n bá wá wò yí pé kí n kí bàbá báyìí mò ń wò pé iṣẹ́ ilé ńlá tí àwa ń bá lọ́jọ́ bàbá ní ká máa yanjú yìí àwọn tí wọ́n kọ́kọ́ yanjú ẹnu ẹ̀ pariwo Ọlọ́run. Allahu Akbar. ìkí ọ̀gá nù pé a kí àwọn aṣíwájú wa tí n bá wá kí bàbá báyìí pé Alhaji Abdulaziz Sauty ojúlówó ọmọ ọlọ́mọdé jayé wá sẹ́yìn mò ń kí wọn ní tìtorí wípé àáfàá ni wọn oníwàásí ni wọn yàtọ̀ sí kéèyàn jẹ́ akọrin kódà ṣéwù ni wọ́n. Allahu Akbar. bẹ́ẹ̀ yàn bá dẹ̀ rí ẹni tó jẹ́ onímọ̀ yìí kí àwọn onímọ̀ náà lókì iná fi sọ wípé idha afadaka insanun bi fa'idatin minal ulumi falazim shukruhu abada. gbogbo kíkí yẹn lára bàbá wọlé lánàá ní tiẹ̀ ó ti wá ṣèjáde bàbá mi aládìo ní jayé wá sẹ́yìn wàlá Muhammad lọ́dọ̀ Ọlọ́run. mo fi kíkí àwọn àgbààgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fi gbogbo àwọn ṣùyúkù níkàlẹ̀ mo kí píye bàbá tí bàbá bá ní yes tí PA bá ti ní yes bàbá ló ṣe yes yẹn tí PA bá ní no bàbá ló ṣe no yẹn àpàdà síbò nìkan yẹn mo kí àfáà àgbà arówókọlà Ọlọ́run níjọ́ bàjẹ́ o nídìí iṣẹ́ yìí náà Ọlọ́run ti dá yín gbogbo ara tó dá yín láwọn ará rí Ọlọ́run ní pa ọlá náà mọ́ yín la wọlé Muhammad lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní ká lọ síbi ìṣọ́ bàbá wa ládìo tí wọ́n bá lè fẹ́ ṣe ìṣọ́ bẹ́ẹ̀ yẹn bàbá máa ní kí á ka alámúnáṣẹ́rá àti alamutara kaifa méjèèjì yẹn bàbá máa ń sábà lò púpọ̀ kí á wá dà níyàn wípé ọmọ tọ́lọ́run fún wa táwọn àgbàlagbà ó bá wa gbórúkọ rẹ̀ jáde lẹ́nu yìí kọ́lọ̀ ń dákun má ṣe ní eléri ibú ọmọ. Àmín. eléri tọ́lọ́run ṣe bàbá àgbà lánàá tó ṣe gbogbo àwọn ẹ̀gbọ́n tó ṣe gbogbo àwọn ọmọ tí bàbá bí bàbá wa jírọ́bà eléyìí rẹ̀ yẹn náà ní kọ́lọ́run ó ṣe ọmọ tá a torí ẹ̀ jókòó. Àmín. alámúnáṣírá àtàlámútàlà káífà ní bàbá onílé ńlá kódà lánàá wọ́n sì kàwé Alhaji Sauty nígbà tá a débi wárọ̀ fáná lákà lékelaka bàbá dẹ̀ wí tí wọ́n máa ń wí èmi ọkàn wí àwọn súra méjèèjì yìí bàbá dẹ̀ máa ń wí táwọn máa ń wí lọ́dọ̀ wọn bẹ̀ yẹn gbogbo yóò wá di odidi gbogbo olóye tájọ wà ń bí tá a fẹ́ fi ọmọ tiwa náà sínú ìṣọ́ Ọlọ́run àtàwọn tá a ti bí àtàwọn tí tó ń bọ̀ ẹ jẹ́ ká jọ sọ pé bismillahir rahmanir rahim.
الرحمن الرحيم أجاني بسم الله الرحمن بسم الرحيم الله الرحمن الرحيم كان بسم الله الرحمن بسم الله الرحيم الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغا. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر أما بني ولي بنعمة ربك ونكب الأشرف آمين يا الله آمين كن فيكون آمين سبحان ربك رب العزة ní sẹ́sẹ̀ wá ní gbígbó àdúrà káàkiri máa bàbá chief imam grand chief imam of Ẹ̀pẹ́làn àti bàbá wa Nakibul Ashraf àwọn náà ní gbígbàdúà àwọn náà ní gbígbàdúà lérí ìṣọ́ tí a tọrọ fún ọmọ wa a dẹ̀ ti nígbàgbọ́ wípé ìwọlé wọn yẹn ó ti jẹ́ adé lérí àdúrà náà ọlọ́run dákun mọ́sàbà ṣàlékún ìṣọ́ mọ́sàbà ṣàlékún àánú mọ́sàbà ṣàlékún àlùbáríkà fún ọmọ bàbá wa àgbà ajírọ́ba àti gbogbo ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà. amina 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 amina. wọ́n á fọ́ abá ti jókòó kí bàbá mi àgbà kí wọ́n. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. إن شاء الله mi tí ó lábàwọ́n ńlá tọrọ fọmọ àjírọ́bà àjíṣà òtí ẹlẹ́pẹ̀ máa bọ̀ sá iṣẹ́ tí bàbá rán wa láti jẹ́ yìí kẹ́yìn náà wá ṣe àmì bẹ́ẹ̀ tí máa ń ṣe ìṣọ́ ọlọ́run mi tí ó lábàwọ́n abẹ̀bẹ̀ ní kọ́lá bí ìṣọ́ máa wá ìṣọ́ ọlọ́run mi tí ó lábàwọ́n abẹ̀bẹ̀ ní kọ́lá bí ìṣọ́ máa wá. ọmọ máa jírọ̀bà ajífárí àánú abẹ̀bẹ̀ ní kọ́lá bí ìṣọ́ máa wá ìṣọ́ ọlọ́run mi tí ó lábàwọ́n abẹ̀bẹ̀ ní kọ́lá bí ìṣọ́ máa wá. àbúrò aláàjì Sàùtì Arẹwà bàbá ọmọ nínú ìṣọ́ yẹn ni ìṣọ́ ọlọ́run mi tí ó lábàwọ́n abẹ̀bẹ̀ ní mọ́lẹ́tí aláàjì ni o ìṣọ́ máa wá. àtọmọ ọlọ́mọ àtẹ̀yí tí a bí àtẹ̀yí tá a tọ́lá tó gèdèlẹ̀ abẹ̀bẹ̀ ní kọ́lá bí ìṣọ́ wọn wá ìṣọ́ ọlọ́run mi tí ó lábàwọ́n abẹ̀bẹ̀ ní kọ́lá bí ìṣọ́ máa wá. gbogbo àwọn tájọ tọrọ ìṣọ́ fún ọmọ yìí lẹ́ẹ̀kan náà jáde ká máa mówó ìṣọ́ bọ̀ ìṣọ́ ọlọ́run mi tí ó lábàwọ́n látọ̀dọ̀ bàbá ọmọ ilé tí mọ̀ bàbá ọlọ́mọ ní 10,000 ìṣọ́ ọlọ́run mi tí ó lábàwọ́n abẹ́bẹ̀ ni kọ́lá bí ìṣọ́ wọn wá ìṣọ́ alájí mo retí àtúkọ̀ bàbá ọmọ lápapọ̀ abẹ́bẹ̀ ni kọ́lá bí ìṣọ́ máa wá. ọlọ́run ọba tí ń bá aṣọ bàbá ń bá rí ga
ọba tí ń bá wa sọ bàbá ń bá rí ga abẹ́bẹ̀ ni kọ́lá fi sọmọ wa ìṣọ́ lẹ́ẹ̀kan náà dákun ẹ̀ mọ́ owó sọ́yìn bọ̀ abẹ́bẹ̀ ni kọ́lá fi sọmọ wa. ọba tí ń sọ bàbá ìmáàmù ọba tí ń sọ bàbá Ṣeun Làbíbù wọn ń lọ wọn ń bọ̀ kò sí wàhálà abẹ́bẹ̀ ni kọ́lá fi sọ wọn wá ìṣọ́ Olúwa mi tí ó lára wọn abẹ́bẹ̀ ni kọ́lá fi sọmọ wa. ọba tí ń sọmọ lánàá nàkíbù lè àṣìrábì nínú ayé wọn ń jẹ́ wọn mú kò sí wàhálà abẹ́bẹ̀ ni kọ́lá fi sọmọ wa ìṣọ́ Olúwa mi tí ó lábà wọn abẹ́bẹ̀ ni kọ́lá fi sọmọ wa. àgbáyé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo kí àlùfáà wa àgbáyé ọlọ́run ní jó bàjẹ́. amina. ọlá Qur'anul azim. amin. lábẹ́ wípé wọ́n bá wa ṣe wìkọ́yà lọ́wọ́ ní àwọn àgbàlagbà ni wọ́n tún wọlé